I know that is my constituency, please, for the people of my constituency, kindly let us listen to these very important instructions. Màá bẹ̀rẹ̀ sí máa pe àwọn bàbá wa láti máa wọlé fún
Ọlọ́fin Àdìmúlà ẹjọ́ àwọn ẹjọ́ ẹni tẹ́ ẹ wà ní ẹ kúrò níbẹ̀ ọkùn tó wọ Kampala yìí ẹ tó wọ ẹ kúrò níbẹ̀ níwájú bí wọ́n ti máa ṣe ọlọ́bẹ̀ ṣe. ẹ̀yin oníròyìn you can leave your camera station your camera and step back please. Kábíyèsí aláṣẹ ẹ̀bọ̀ ní ẹ́fíyèsí ní àgbà àwọn aláṣẹ kò wá bá yín ṣe ẹ̀jẹ̀ jẹ́ kí gbogbo wa sọ pé kábíyèsí o nígbà máa gbé àwọn bàbá wa látọ̀dọ̀ bàbá wa balùfẹ́ ẹ̀jọ̀ ẹ ṣé o ẹ bá mú ẹ̀gbọ́n bàbá ní ẹ̀dínlẹ́ sọ arúgbó ọjọ́ bàbá ní ẹ̀dínlẹ́ ó yẹ ìdílé ẹ̀gbọ́n sábẹ́ ibi ká máa ẹ̀gbọ́n mi ní ẹjọ́ kò ní. aláṣẹ ọ̀rẹ́ wórí aláṣẹ ọ̀rẹ́sà ẹ̀bọ̀dà fi ìrùyàdà ìrèrè àtọ̀kùn wàrí yomi àti ìdámà jẹ́ wọn wórí ọ̀tá yóò gbogbo ní ìdálọ́run apáàdé akáyé ìkórè agbẹ̀rọ̀ ọjọ́ àgbálẹ̀ ọ̀nì ọlọ́rin pàṣẹ ẹsẹ̀ adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ òní rí kúlára ọmọ lójoojú àyà ìwọ ni a máa bá láti fún lórí sí ọ ojúmọ́ rẹ ló máa mú ọ ọ̀nì rẹ ló máa bọ́ sáyé rẹ ogun ayé lè já mọ́ lọ́wọ́ o ayé là bínú rẹ wàá jó pẹ́ wàá yọ̀ pẹ́ ọmọ àti gbàgbẹ́ lọ́rùn bàbá. àwọn látọ̀dọ̀ àwọn bàbá wa lọ́wọ́ Àdìmúlà. Àwọn méjì àwọn olóòtọ́ àwọn ìyálóde àwọn ìyálóde
nígbà máa bẹ̀rẹ̀ sí pé látọ̀dọ̀ àwọn bàbá wa ìṣòro lóko rẹ̀. Ọba aláṣẹ. Ọlọ́pìn àdìmúlà. Èrúwà láti. Èrúwà láti. Èrúwà láti. Wáyà wáyà ìwòrán ọwọ́ para ẹsẹ̀ para àsìkò àsìkò àyọ̀ àsìkò àkọ́kọ́ ẹ̀sọ́. Ọmọ àwọn akẹ́sẹ̀ wọ́n ṣe. Àwọn sọ kò kókó. Àwọn sọ kò kókó. Ìkẹ́ yìí máa kó so. Bàbá tí mo ti òkú lọ́wọ́ ajá sí. Ọmọ sẹ́gun ọ̀tá. Ọmọ ẹ̀yọ́ òbí. Ayé lọ bóṣe. Ayé lọ bóṣe. Ayé wá níbi kó. Ọmọ ìjẹyọ rẹ̀. Ọmọ sọ̀rọ̀ ìlú. Ayé lọ bóṣe. Àfẹ́sọ̀. Èrúwà. Èrúwà. Ọkọ̀. Wáyà. Wáyà òwúrọ̀. Ọwọ́ para. Ẹsẹ̀ para. Àsìkò. Àsìkò. Àyọ̀wásì. Àwọn pẹ̀sù. Wọ́n máa ń wọ́n akẹ́sẹ̀ mọ́sí. Ọ̀dẹ ló tún kó lọ́yọ̀ aró. Àwọn ló tún kọ́ yóò. Àwọn àbẹ̀wò ilẹ̀ tó ní. Wọ́n bá fọ́ ọ̀dà láyé. Ọlọ́run tó wà lára wọn. Wọ́n kó fìlẹ̀ nù. Ẹ̀rù tó bàjẹ́. Olóòwò lọ́láyé ayé máa ń dá bàbá. Ọmọ yìí wọn akẹ́sẹ̀ wọn sí o. Yorùbá yóò kọ̀ lórí gbàgbọ́. Lórí tó máa ń yọ gàtàgàtà lórí gbàgbà rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yọ pamú. Oṣù tó pa pamú. Wọ́n bá ti lọ òun yóò sáré lọ máa bá. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. Ṣé o nígbà gbogbo lọ́balọ́ba nílẹ̀ Ifẹ̀ tẹ wà bí ẹ wá kí kábíyèsí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Ifẹ̀ tán wà bí ó yá ó yá ó yá
lẹ́yìn náà àwọn àjọ sòókò ó yá gbogbo lọ́balọ́ba ẹ jẹ́ kó àwọn kábíyèsí ráì kọjá ó yá gbogbo àwọn àjọ sòókò pátápátá ó yẹ máa bọ̀. Ẹ ṣeun ẹ jẹ́ káwọn àjọ sòókò kí wọ́n ráyè kọjá kí gbogbo àwọn àjọ baálẹ̀ gbogbo àjọ sòókò ẹ jẹ́ kó lójú ọ̀nà àwọn baálẹ̀ ń wò yìí ẹ kó lọ́nà mi ò lè dọ̀bálẹ̀ fẹ́ tí mi ò lè lọ bí tọ́mọ bá kọ́ bóyá gbogbo àjọ fẹ̀mẹ́fẹ̀fà àwọn baálẹ̀ rà ẹ máa bọ̀ àjọ baálẹ̀ ẹ máa àwọn sókè sí mo ti ń wo bàbá wa bóyá àjọ baálẹ̀ bóyá nílẹ̀ lọ gbogbo àjọ baálẹ̀ ibi tí mo ti ń bẹ àwọn àjọ ibẹ̀ ní ìkan lára wọn ẹ ṣeun àjọ baálẹ̀ ẹ ṣòwò ẹ jẹ́ kí o ṣòwò kábíyèsí aláṣẹ. Ikú aláṣẹ onírìṣà ọba òkòkò ọba nànà ọba mìnìkìnì yọ ó yá aláṣẹ òrìṣà ó yá aláṣẹ òrìṣà ó yá aláṣẹ òrìṣà bẹ́ẹ̀ tó kú tó máa fi o ọba ìjà sáfì òkú láti ìdìbọ́lẹ̀ abọ́dúnlé wọn máa bí síbi ṣe àgàdì bí ìwà tó wà lọ́wọ́ sí ayé ìsọ̀tọ̀ ìgbòho olú olóbi 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 ẹlẹ́bẹ̀ẹ́sẹ̀ kẹ̀kẹ́ pàtàkì ẹ̀fún kúkọ́ àwọn ìlànà ìlọ́sẹ̀ ìlọ́kùnrin lóbìnrin ọmọdé àwọn ọ̀pọ̀ lójú ọkọ̀ ilẹ̀ ìyá tọ́lá tí mo fi bọ́ba lórí mú wọn wáyé tí wọ́n lọ́rùn kan máa fẹ́ wóó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 ó
akúmọ̀ ìrọ̀lẹ́ ìlú àpẹ́fà àpẹ́ ìgbà mú kẹ́kẹ́ lábàrún ayélujára lẹ́tà lápẹ́sẹ̀ pẹ̀lẹ́ ó lè rí ẹ̀rọ ìdẹ́kùnkẹ́ pọ́tà àbáwọn ìyá ní oṣù òyà omi inú kú àsúkẹ́lẹ́ ní omi aró omi inú ọ̀tẹ̀ alàkárájú nínú àpáta nígbà fún ẹrú tó wọ̀ fún owó ìfúnjọ́ ó dà wọ́n wọlé yìí ìgbà wọ́n dé wò nígbà ọdún ẹ̀yìn wọn fún ẹ̀mí báyìí alọ́mọ ọ̀dọ́jọ́ bí àbùkọ́pẹ́ afọwọ́wé ìrọ̀kọ̀ fọwé afọwọ́ ọ̀dọ̀dọ̀ àpákejì alákùnrin ní ìgbẹ́lẹ́ ọdún wọn ṣe nínú àpẹẹrẹ yóò tó kẹ̀kẹ́ ọ̀sẹ̀ àtijọ́ ìgbà ọlọ́yọ̀ ọ̀gá olómi ìgbóyè gbé ọ̀tà gbàgbó àwòrán ìwò ní ọmọ sẹ́yìn adúlọ́dún ìgbà ìjẹ̀lẹ̀ ìjọba ọmọdé ọkùnrin lábẹ́bí olùdarí wọn pa ìkéni wọn ṣe ìbíkiri ìkọfẹ́ fún yẹn sísè tó bá gbà tó fọ ọmọ yẹn ẹ̀rọ ó sì mẹ́rin ilé ìdíjà tó tàbí ayọ̀bí sí ìdí ó ẹni ní gbogbo ẹja sọ pé kábíyèsí o ẹja sọ pé kábíyèsí o. ẹ ṣeun ẹ jọ̀ọ́ èṣù ẹ̀yìn lẹ́yìn wà náà ẹ jẹ́ fún èṣù láàyè ẹ fún èṣù láàyè ẹ má kọlu kámẹ́rà o ẹ fún èṣù láàyè o ẹ bú tèṣù kúrò èmi tí mo ti ní èṣù èṣù olùmọ̀ ẹ jẹ́ máa pàtẹ́wọ́ fún èṣù àbàlẹ̀ oṣù ó dàbọ̀ ẹ máa lórí ìtàkùn ẹ jọ ibi tí a dé yìí máa bẹ gbogbo wa táwọn àwọn gbàgede yìí orí ọ̀fẹ́ ńlá ní láti rí bàbá kábíyèsí tọ́jú kó pẹ̀lú wa gbogbo ọkọ̀ tá a sì ṣe bí pẹ̀lú ìlànà ni
ẹ̀yin tó bá ṣe é ṣe wípé ẹ wò ó yẹ kí wọ́n dárúkọ yín yálà látọ̀dọ̀ tèmi àbí àwọn tó tẹ̀lé àlejò wa wá tí wọ́n bá dárúkọ yín ẹ má bínú ẹ fọwọ́ èrò mi pọ̀ tó báyìí kéèyàn mọ gbogbo wọn tán lórí ibẹ̀ àwọn oríṣiríṣi ìròyìn náà tó wá fún mi pé lápájá ló sì tàwàdù ṣùgbọ́n àwọn tí ń wo wọn lẹ́nu oní ti lóye ẹ máa bọ̀ ẹ bá pàtẹ́wọ́ fún wọn kọ́ máa bọ̀. àwọn náà náà ránṣẹ́ wá o ẹ bá pàtẹ́wọ́ fún ẹ ṣe nígbà yín wájú kábíyèsí ọdún o. Kábíyèsí ọ̀nà ìṣà adé ọpẹ́ lórí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Mo máa ń ní oore ọ̀fẹ́ láti dúró níwájú bàbá wa nígbà tá a bá ti wá ń ṣe kàmpéyìn báyìí. Mo kí gbogbo wa lórúkọ kábíyèsí ọ̀nà ìṣà. Mo máa bẹ̀rẹ̀ sí introduce gbogbo àwọn ikọ̀ tó bá olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Nurudeen Bọ́lá Oyèbánjí lẹ́yìn kọ̀ọ̀kan. Màá bẹ̀rẹ̀ látòrí alága pátì náà tí wọ́n ń gbà wá lálejò lónìí, tí wọ́n tún jẹ́ ọmọ ọba ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí gbogbo àgbáyé ti ṣẹ̀ wá. Mo kí alága pátì Alhaji Tajudeen Lawal ẹni afẹ́ ìlú olóríire ni alága wa torí pé alága ilé máa pòròbíìsì gómìnà lágbára Ọlọ́run. lẹ́yìn yẹn máa wá fi ti ọwọ́ tọ̀wọ̀ torí pé olórí ẹgbẹ́ ló máa ń bí ìjọba. Ó ní mo ṣe bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ olórí ẹgbẹ́ wa. Mo fi olórí ẹgbẹ́ wa kí gbogbo àwọn exco wa pátápátá, secretary ní treasurer ní àwọn tó fẹ́ bí ìjọba tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Màá wá lọ sórí incoming governor, gbogbo ládéládé lórí ìlóyè ẹni wọ́n ti mọ̀ wọ́n ẹni máa gbórúkọ wọn. Olóríire ni o, ẹni tó ṣe é bá rìn ni o. À ń bọ̀ ẹ̀jẹ̀ ń gúnlẹ̀ sá tó bá fẹ́ ta ògùn á ń pè lọ́wọ́ ẹ pé ṣó ṣe é rí, ó ṣe mí rí o. Nínú ìjọba Gbóyèga Oyètọ́lá èmi náà jẹ́ special adviser. Ẹni tí mo fẹ́ introduce yìí ó jẹ́ commissioner for finance. Tí wọ́n bá sọ pé èèyàn wà, èèyàn ni ẹni tí mo fẹ́ introduce yìí. Ó bá ń fi owó lò, kò ń ṣòwò Nàìjíríà ní o, owó òpè kún ní o. Ó jẹ́ ká mọ̀ pé a wà níjọba. Ọ̀pọ̀ wọ́n lè yẹ̀yàn sípò kó má sí nínú ìjọba. Nínú ìjọba Oyètọ́lá wọ́n jẹ́ commissioner for finance, wọ́n jẹ́ ká mọ̀ pé a wà nínú ìjọba. Ó ṣàn látòrí, ó ṣàn désàlẹ̀. Kò sẹ́ni tó lè complain. Ẹni tó máa ń complain ọ̀tẹ̀ ló wà mẹ́ta. Ọ̀tẹ̀ ní o, wọ́n ṣe dáadáa púpọ̀ láàárín pé kò sówó. Gbogbo bí tó yẹ kán touch ni wọ́n touch. Wọ́n fẹ́ introduce, is a good Muslim and is a believer of faith.
wọ́n gbàgbọ́ nínú nǹkan tí wọ́n gbé lọ́wọ́. Mo bá wọn sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n sọ nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú òkè sọ. Ó ní my brother, I'm a good Muslim, mi ò lè ṣe láíláí. Ọ̀rọ̀ ló débẹ̀ ọ́. They have been upright. Tẹ bá gbọ́ nínú ìwé ìròyìn tó bá ń sọ nǹkan against wọn, ọ̀rọ̀ ẹ̀tàn lásán ni. Kò sí àbòsí, kò sí nǹkan kan tó wà ń bẹ̀. I have the honor to introduce to you the man that has been in this government in the last 12 years tó lè ní stéèlì kankan. Àjọṣe ọdún mẹ́jọ ti àkọ́kọ́ ni. Àtúnjọṣe ọdún mẹ́rin ti ètò padà ẹni. Àwọn gómìnà méjèèjì tó bá ṣe kò sẹ́ni tó lè sọ pé ó ṣe nǹkan báyìí. Mo wá rí i pé èèyàn gidi ni wọ́n yàn fún wa láti tukọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Is a finance person tó mọ bí ó ṣe lè ṣe ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tí ìpínlẹ̀ Ọ̀ṣun nídìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Owó wọlé lóòótọ́, ǹjẹ́ à ń náwó yẹn dáadáa? Ẹni tá a fẹ́ pè ní ìsìn is a financial expert. Alhaji Mulurudeen Bọ́lá Oyèbánjí, incoming governor of Osun State. Ní àǹfààní láti introduce incoming first lady. Ẹjọ́ mi ò fẹ́ ẹjọ́ iwájú gbogbo ọba ilẹ̀ Yorùbá la wà fún ẹgbẹ́ á ní pọ́sì díẹ̀díẹ̀. Mo bèrè lọ́wọ́ ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ní mo máa rí àwọn ọba tó ń tẹ̀lé dání. Ó ní ọba tó ju ọba lọ ló wà lórí ìjókòó. Kábíyèsí bàbá o. Mo ní àǹfààní láti introduce a medical practitioner who is the incoming first lady and the wife of the incoming governor. Whether articulate, she speaks plain English. Dr. Sekinat Oyèbánjí. Obìnrin ní ọ̀dẹ ọkọ. Mo máa kù sí ọ̀dọ̀ àti ẹ̀kọ́ àwọn ọ̀mọ̀wé àwọn ọlọ́pọlọ pípé yàtọ̀ sí kúrúntù. Mo sọ̀rọ̀ mi ò dárúkọ èèyàn ẹ̀jọ́ don't quote me out of context. Mo fẹ́ introduce our deputy governorship candidate from the source. Wọ́n dẹ́rù bà wá ń lu yìí, wọ́n ní bákan. Mo wá lọ wo ipò tí Benjamin ní ńlá sílẹ̀ṣà sí rẹ̀. Mo wá wo ti Ajíniṣòro, mo wá háàdì ẹ̀ papọ̀. Mo wò pé ibi ìfọkànbalẹ̀ díẹ̀. I want to introduce to you onímọ̀ ẹ̀rọ Benjamin Adérètí.
ọmọlé ni ọmọọba yàgò wọ́n ní ká fún ọ láyè ọmọlé. Olùdarí ìpolongo ìbò fún olóríire gómìnà tó jẹ́ pé by August 15 tàbá ti ń wá tó by 4 o'clock aláwọ̀ tí ó ti tó. I have the pleasure to introduce to you a lawmaker who has been there with a lot of experience, a ranking officer. Irú wọn ṣọ̀wọ́ ní Nàìjíríà yìí. Tí gómìnà wa ti ń bọ̀ tó fi lè sáàchì fún wọn láti jẹ́ pé àwọn ló máa lead the campaign wọn. I must give it to you, sir. Mo sọ fáwọn èèyàn pé tẹ́lẹ̀ wọ́n máa ń fowó rọ́ wa sẹ́yìn ní Ògbòkun local government. Àwa náà ti léèyàn tẹ́lẹ̀ ló rán wa sọ́wọ́ sẹ́yìn mọ́. In persons of, they call it boo. In persons of Honorable Oluwole Oke from is from Ogbokun local government, precisely from the source níbi tí wọ́n ní lọ́lá èdè tó ti wá. And they have been doing well. Lẹ́yìn yẹn, a máa kí Senator wa is from the source too. Senator Babajide Ogbonwore, the former House of Assembly member in Lagos State. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé bàbá mi wà ní bẹ́ẹ̀rù ọmọ fojú pamọ́ ni wọ́n ṣe ń fojú pamọ́ ni mo ti rí ẹnìkan ló lọ rún mi pé bàbá mi wà ní bẹ́ẹ̀rù máa introduce especially òun ló fún mi lọ́mọ tó wà nínú lẹ́nu lónìí àwọn ní Senator ẹ wọ́n ti jẹ́ dárúkọ àjọ ẹ tó bá máa dúdá dáadáa mo ka àwọn ilé kan láwọn ọjọ́ wọn á ta ló pẹ́ lè fada ni wọ́n ní fada ni eléyìí fada ni kí ló dé is a professional and highly ranking custom officer in this Nigeria well known. Wọ́n dẹ̀ ti làmìlaka kó tó di pé wọ́n jọyọ̀ òṣèlú ìwọ̀ tó dáa lẹ́jà wá pé Senator Fada Osi representing Osun East Senatorial District from Ogbokun local government another two odimeji tagbere yẹn and welcoming Senator Adeniba Fadansi.
now nígbà tí mo ti move kúrò bẹ́ẹ̀ mo wá fẹ́ ẹnìkan mo rí káàpù ṣé ajínigbòrò ọ̀nàrẹ́gbọ̀ ajínigbòrò náà káàpù ọwọ́ òye fún mi representing Ife federal constituency. Bàbá mi, one of our leader, Àgbà Ọ̀ṣun ni wọ́n, is the former deputy governor of this state. Wọ́n tún jẹ́ Sòókò ọmọ ọba. Àwọn ni bàbá wa Sòókò Adéwọ̀yìn, His Excellency Sòókò Adéwọ̀yìn Àgbà Ọ̀ṣun. Òkè yín bàbá. Ẹ káàbọ̀ sáré wa wá fi ọ̀rọ̀ Mákindé àwọn náà ti dé Rotimi Kábídé was a former House of Rep member from Ife. Lẹ́yìn yẹn màá kí our former head of service Doctor tiẹ̀ kò ń ṣe àgbélẹ̀rọ Doctor with PhD ni o kí àfọ̀síra wọn Doctor Ológo Gbóyèga from my hometown Ìgbòkun you are welcome baba. Then mo fẹ́ introduce admin secretary wa. Wọ́n láwọn làwọn ṣojú Senator Ajibola Bashiru who is the secretary of our party at the national level and is our admin secretary here is from Ife and is a former chairman. Is it Central or East? Ife Central. Ife Central. Ẹ̀dìdé ẹ̀rọ akílẹ̀ o. Honourable Ọlájọlọ. All our chairmen autonomy ni o kò ń ṣe àwọn tó jókòó sílé o. Àwọn chairman tó ń lọ council. Ife Central, Ife South, Ife East, and Ife North, and the area office. Lẹ́yìn yẹn, mo wá fẹ́ kí gbogbo àwọn leaders wa Honourable the spokesperson for the party Chief Kọ́lá Ọlábísí, Honourable Fanime. Okay, wọ́n ní pé gómìnà wa wọ́n rán sí ni wọ́n ní kí a kí Honourable Wálé Òní. Okay, wọ́n ní Ṣadé Òní. So lẹ́yìn yẹn mo rò pé a ti Ṣadé Ògúnlọlá Òkì. With that, I think we have expressed our view. The apex leaders of APC in Ife federal constituency. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ lórúkọ incoming governor Alhaji Bọ́lá Oyèbánjí ni Honourable Ọlátúbọ̀sún Tinúyè. Mo wá láti local government tí Honourable Wọlé Ọ̀kẹ́ ti wá, Senator Finance ti wá, Dr. Olówó Gbóyèga, àwọn dókítà tó jiná tó ti wá. Thank you so much. Ọ̀ṣọ́ ẹjọ́ sọ pé kábíyèsí o. Ẹjọ́ àwọn tí a ṣẹ̀ṣẹ̀ wọn lẹ́yìn ẹ̀ta bí àṣà dání àti mọ̀ ẹ̀tọ́ wà ní ẹ̀jẹ̀ kásìlá yẹn lọ lè díẹ̀.
a ti mọ̀ wípé àwa ṣe àṣeyẹ ni ẹjọ́ ẹjẹ́ adákẹ́ o ẹjọ́ lẹ́ẹ̀kan sí ẹjẹ́ sọ pé kábíyèsí o níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí torí àsìkò pápá là máa ṣe pẹ̀lú àṣẹ bàbá wa kábíyèsí ẹjọ́ ọkú ẹ bá mú dání díẹ̀. Please, all the side attractions for now should please stop, please. All side attractions, please. Máa pe bàbá wa lọ́wọ́ àdìmúlà kí wọ́n máa bọ̀. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. Allah serve. Bàbá wa aláyélúwà àrùlé òdúà Ọọ̀ni onílẹ̀ ọba Adéyẹyẹ ní kọ̀ọ̀bùsì ìdájákèjì ó fi ìjọ tẹ̀gálẹ̀ ó kí ìgbà láti dìbò nínú lọ ẹ̀yìn àkú bàbá nígbà yẹn ọ̀rẹ́ wọn gbà ìbàjẹ́ láyé alára bàjẹ́ láyé ẹjọ́rò ìbàjẹ́ láyé wà lóun àga òní bàjẹ́ lásìkò yìí bàbá. àwọn ọmọ yìí lọ́wọ́ bá yín ọjọ́ èyí wà mọ̀ sí rere. bàbá ẹ ṣe àdúgbò lọ́wọ́ yín tó kọ gbogbo fẹ̀. wá ti ara yín kí gbogbo tó mẹ́rìndínlógún gbogbo olùfẹ́ gbìmọ̀ràn. mo kí ẹ̀yin sóre lóògbẹ́kọ́ mo kí ìyálóde mo kí ẹ̀yin bàbá wa oníṣòro mo kí àwọn ṣòro mo kí gbogbo fẹ̀ ilé lóko lẹ́yìn òbí ẹ̀lẹ́ ò gbogbo fẹ̀ ẹ̀mọ̀ lẹ́ ò gbogbo fẹ̀ àwọn fún àlejò ìrí o á tù wá lára o lágbára ilé ìgbọ̀n rẹ̀ lágbára àwọn aláṣẹ́kù ilé ìfẹ́ òní dàrú ẹsẹ̀ tí a mọ̀ gbé wọn lélẹ́gbẹ̀ ẹsẹ̀ òní la jẹ́. bàbá ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù lórúkọ bàbá lórúkọ gbogbo Ifẹ̀. mo lè fi àsìkò yìí ní orúkọ mi ní orúkọ mọ̀lẹ́bí mi lórúkọ bàbá tó bí bàbá mi Adésíyàn mo kí ọmọ mi ọmọ òwò Adéríjì deputy governor lókè wà dàgbà ọ ní ọkọ bá pèsè ìjà àgbájá padà bá pèsè àgbájá ọ̀pẹ̀sẹ̀ yóò yá gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dìnnà mọ́ ẹ àáfàájọ́ lọ́rùn lọ́wọ́ èyí bí ìdílé mi àwọn bàbá tó bí mi lọ́sẹ̀ ní síbí yìí aládùúrà ni wá gbogbo fẹ̀ ló dẹ̀mọ̀. mo kí olórí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Lawal báyìí Lawal kẹrí Lawal briefly ni máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀ tó bá bíyàn níbi ire kò sí fowó rà láti gbà láti bí tájù ní kékeré ló ti fi hàn pé àwọn ọmọ fẹ́ gidi ní òun ó sì wà nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ wọn rìpọ́ọ̀tù ẹ̀ lè fẹ̀ kọ́ wá bá wọn lóye pé ẹ bà wá o tájù ti ṣe báyìí o tájù ti bá bàbá ìjẹ́ o ó ti rìn báyìí o lórúkọ ọ̀fẹ́ àdúgbò ọ̀rọ̀ rẹ̀ kò sí lẹ́yìn tájù mo wá kí sínétọ̀ Ifẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀ ṣe pé ìlú àgbà lóde bọ́ọ̀sì ajáde nígbè lóde aṣojú gbogbo ya ilé gọ́fọ́dọ̀ sí ọkùnrin kákákáká akákábìrìká ó kí ní o gbogbo ìyáálé ọ̀rẹ́ bàbá lọ́wọ́ ni ọ̀rẹ́ bàbá lọ́wọ́ ni ọdínà sí ilé ẹ̀ o jọ́dé làbí gbádùn òdúrà náà o
ó lè kí ọmọ wa náà ọ̀nàdébù àjíṣesóró ìfẹ́ àgbẹ̀ ọ̀dùnkàwù bàbá tí orúkọ Ifẹ̀ ní orúkọ bàbá òní gómìnà wa ní agbára Ọlọ́run àbọ̀ ayọ̀dà àti káyọ̀dé ẹ jọ̀wọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ kankan lẹ́nu gẹ́gẹ́ bí lọ́wọ́ àdúrà nígbà tó máa dé bá orí ojú ẹkùn ló ṣe o òṣèlú tó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu ẹsẹ̀ bàbá òní jẹ́ fi bálẹ̀ yìí kí Ọlọ́run Olódùmarè kó bá wa fi ọ̀run kẹ́ bàbá Awólọ́wọ̀ wọ́n ṣe iṣẹ́ rere sílẹ̀ bàbá Awólọ́wọ̀ mú Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orísun ìjọ ti bí kò fi bàbá òní sílẹ̀ ó dúró ti bàbá òní ó dẹ̀ make sure pé wọ́n fi bàbá òní the first governor of Western Region bàbá òní ni ọ̀nì kì í kú bàbá ẹni yá kú first governor of Western Region bàbá òní bàbá Awólọ́wọ̀ ló ṣe lónìí ní orúkọ Ifẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ má gbàgbé Ifẹ̀ o ẹbí bàbá Awólọ́wọ̀ ṣe tí mo sọ lẹ́yìn ó tá a bá ṣe lẹ́yìn ìtàn ní lọ́la kò sí bí àwa Yorùbá bá ṣe lè ṣe é mo tún sọ gẹ́gẹ́ bí lọ́wọ́ àdìgúrà ní orísun rẹ̀ Yorùbá ó dìjọba bá tó rí ìjọba tó bá ní ìrìn Ifẹ̀ sí rere báyìí la tó lè lọ síwájú lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun torí ìwé mímọ́ sọ fún wa wípé odò tó bá ti gbàgbé orísun ẹ̀ kí ló máa ṣe ó wà gbẹ ẹ fi Ifẹ̀ sọ́kàn ẹ jẹ́ kí Ifẹ̀ jẹ́ number 1 priority nínú ọkàn yín kí wọ́n á wò pé tí ọkọ bá mẹ́sẹ̀ ti àbájá padà bá mẹ́sẹ̀ àbájá wà bẹ́sẹ̀ ayé rẹ̀ dá ẹ fi Ifẹ̀ sọ́kàn ẹ tọ́jú Ifẹ̀ ẹ bá bàbá fọwọ́sowọ́pọ̀ ẹ bá àwọn ọmọ wa olóṣèlú láàrin ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ tá a bá dìbò tán sí báyìí àwọn kọmíṣánná tí ò ní stamina tí ò ní ìdílé máa fún wa àfẹmọ́ ẹ fún wa sí ipò tó dáa ẹ fún wa sí ipò tó dáa Orísun nífẹ̀ẹ́ bí Ifẹ̀ bá dáa gbogbo ọmọ Yorùbá mo bá sọ lójoojúmọ́ tẹ́ bá lọ sí ní Òkè Ọya oríṣi mẹ́ta ni wá nílẹ̀ Yorùbá Haúsá Yíbò àwọn Haúsá gbà wípé Sókótó ní orísun àwọn ẹ lọ wo Sókótó sì bí ìlú òyìnbó lórí after Nigerian Biafra war Enugu Yíbò gbàgbé Enugu lẹ́kọ̀ọ́ta wọn ẹ lọ wo Enugu rìsì wọ́n sì sọ́dà àwọn Yorùbá àwọn ọmọ orísun wa Ifẹ̀ ní orísun wa Ifẹ̀ ní wọ́n ṣe dandan kan sí Ifẹ̀ àsìkò ẹ gómìnà ẹ bá wa tó Ilé Ifẹ̀ ṣe ẹ̀dá ẹ̀dínláàbò ẹ̀dá arúgbó lọ́jà ẹ bá fọwọ́ pawú ẹ bẹ́ẹ̀ ìdìtòkù lójú ayé yíyá yìí gbogbo àwọn tí àwọn bàbá yìí tẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ lọ́wọ́ wọn tán lépa ojú ayé yíyá ló máa ṣe o ààrẹ ò ní mú yín ẹ kú oríire bàbá gbogbo Ifẹ̀ akó àlejò ẹ̀rọ bàbá ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o máa ń pe bàbá wa Ọbalúfẹ̀ kí wọ́n máa bọ̀ ẹjọ́ tó lọ ẹ̀yin oníṣẹ́ ẹ̀jẹ̀ olórí aládé máa fi yẹ gbé. kábíyèsí aláṣẹ ọ̀sẹ̀ bàbá ẹ bọ̀rẹ̀ àfin ètùtù yàtà wọ́n máa lọ́rin wọ́n máa bọ́ léwu ẹ kú àlejò òní àlejò orí náà máa gbà ó mo kí àlejò wa pàtàkì à ń bọ̀ Káyọ̀dé èmi yá kù àbúrò ní setíyétì mo fi orúkọ bàbá wa
ọ̀nìrìsà ọba adéyẹyẹ ní ètò òkú ọ̀gájá ẹlẹ́ẹ̀kejì mo fi kí n pé ẹ káàbọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo kí gbogbo àwọn tí wọ́n kọ̀ wọ́rí pẹ̀lú yín mo ti rí sẹ́nitọ́ Fádànsù bẹ́ẹ̀ ni mo rí Ṣòwòkò Ọlọ́run Olódùmarè a máa tì í lẹ́yìn mo dẹ̀ ti rí gbogbo àwọn ọmọ wa pátápátá yẹn ọmọ ọba Olúkáyọ̀dé lágbára Olódùmarè ayọ̀ náà tẹ̀ ẹ́ lọ́wọ́ o mo kí gbogbo àwọn bàbá tó tẹ̀lé lẹ́yìn wá lágbára Ọlọ́run Olódùmarè ẹ̀ ní wá lásán o bẹ́ẹ̀ mo kí gbogbo ìjòyè mẹ́rìndínlógún tó ń bá onífẹ̀ẹ́ gbìmọ̀ràn lágbára Olódùmarè àjọ máa ṣe pẹ́ o gbogbo ẹ̀yin lóòdì lóòdù ọkọ ìyálóde gbogbo ẹ̀yin sòókò ẹ̀yin ìṣòro gbogbo yín mo kí mo wá kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pátápátá tẹ́ wà ń bí àní wá kankan nù yín tí o ìdìbò ti dé báyìí wọ́n ní fi ń ṣe ètùtù ìlú yìí wọ́n ní fi ń ṣe ètùtù ìlú Ọ̀ṣun bí aṣíwájú Ahmed Tinubu bí wọ́n olódòdẹ bí wọ́n ṣe ń sásọ̀tún sásọ̀sì pé kí orílẹ̀-èdè Nàìjíríà ó dára lágbára Olódùmarè ikú gbọ́dọ̀ ní tọ́jú pa wá àwọn náà bẹ̀rẹ̀ ní sọmọ́nù torí lẹ́nu ọ̀sẹ̀ tí wọ́n dé yìí tí wọ́n jẹ́ pírẹsidẹ̀ntì Nàìjíríà àti rí iṣẹ́ gudugudu tí wọ́n ṣe àti yàyà mẹ́fà Ọlọ́run Olódùmarè láti wọ́n máa gbọ́ra ẹ̀mí wọn fún wa à ń bọ̀ ní ọ̀rọ̀ rẹpẹtẹ bíi pé àdúrà la máa ṣe fún yín Ọlọ́run á máa gbàdúrà yín gbogbo èyí tẹ́ ń gbà tó ṣe é gbà síta àti èyí tẹ́ ń gbà sínú Olódùmarè á máa bá yín fàṣẹ sí bàbá lọ́wọ́ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá débẹ̀ tán ẹ má gbàgbé Ilé Ifẹ̀ o ó kàn mí láàmú kò ẹnìkan ò kì í mú kó wọ̀ mí lára o ní 1976 ẹni tó bá máa ń lọ sẹ́kọ̀ọ́ dáadáa ń gbà yẹn ibi tá ń pè ní Òṣòdì Òkè lénìí tó di Nàìjíríà London inú gbóni gbogbo bẹ̀ yẹn gbà yẹn o tó o bá bọ́ sísàlẹ̀ abẹ́ bíríìjì yẹn gbogbo bẹ̀ ni wọ́n ti ń já báàgì gbà táìgbà yẹn àwọn kan ló liberate ẹ̀ now Ọlọ́run ti wá ṣe Ilé Ifẹ̀ ní àkọ́dá ayé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ayé ti ń jáyé gbogbo ibi tó wù tẹ́ ti wá ó yá Kire ní o Ìwó ní o ibi wù tó jẹ́ Ilé Ifẹ̀ lẹ ti sẹ̀ lọ kí ló wá jẹ́ pé orí òun wa táàjọ pa owó pọ̀ kájọ tún ṣe now ẹ wá síbí lónìí láti wá gba ìwúre lẹ́nu bàbá wa àdúrà yẹn gbà Ọlọ́run Olódùmarè lọ́ba tó máa ń lànà fún afẹ́fẹ́ ó ń lànà fẹ́ẹ̀rẹ̀ alẹ́lẹ̀ eku inú gbọ́ Ọlọ́run lànà fún Olódùmarè alànà fún yín àṣetò yìí dáṣẹ́ yín o ẹ̀bẹ́ ṣe wá wá lónìí lágbára àwọn tó láyé àdúrà yẹn àgbà o gbogbo nǹkan kéèké tí bàbá máa wí lónìí Ọlọ́run á jẹ́ kó sẹ́mẹ́ lára o ẹ̀yin bàbá sáré bẹ́ẹ̀ ẹ̀yin ìyá sáré bẹ́ẹ̀ ó ìbànújẹ́ àṣẹ káábíyèsí. Ẹ jẹ́ sọ pé